ṣe o ọmọkùnrin kan ṣoṣo tí àgbà òṣèrébìnrin Péjú Ògúnmọ́lá dágbére fáyé. Àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni dáná sun ọ̀kan lára àwọn àjọkadàgbà nípínlẹ̀ Benue. Ẹgbẹ́ Múríkì bu ẹnu àtẹ́ lu ìṣekúpa obìnrin tó sọ̀rọ̀ òdì sí Ànábì nípínlẹ̀ Niger. Ẹ gbọ́ ohun tí òfin Islam sọ nípa ìpànìyàn nítorí sísọ ọ̀rọ̀ òdì sí Ànábì. Ẹ gbọ́ àwọn àtúntò tí yóò bá ètò ẹ̀kọ́ nílẹ̀ wa Nàìjíríà àti bí wọ́n ṣe kàn ọ́. Gbèdéke 30 péré la fún yín o láti ṣàtúnṣe físà yín. Ìjọba Nàìjíríà ló kéde bẹ́ẹ̀ fún àwọn àjèjì tó gba ọ̀nà ẹ̀bùrú wọlé. Olórí Adébímpé Olúwasìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ó mà ṣe o ọmọkùnrin kan ṣoṣo tí àgbà òṣèrébìnrin Péjú Ògúnmọ́lá dágbére fáyé. Iná ọmọ ò ní jó wa o. Àgbà òṣèrébìnrin Péjú Ògúnmọ́lá ti pàdánù ọmọ rẹ̀ ọkùnrin kan ṣoṣo, Ṣínà. Alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 2 oṣù kẹsàn-án ní ìròyìn ikú ọ̀dọ́mọkùnrin náà gba orí ayélujára. Ìròyìn sọ pé ọmọkùnrin tó di olóògbé ọ̀hún nìkan ni ọmọ tó wà láàrin Péjú Ògúnmọ́lá àti ọkọ rẹ̀ tí òun náà jẹ́ àgbà òṣèré Sunday Ọmọbọ́láńlé tí ọ̀pọ̀ mọ̀ sí Papi Lúwẹ̀ẹ́. Ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ Abíọ́lá Adébáyọ̀ ló fi ìdí ikú Ṣínà múlẹ̀ lójú òpó Instagram rẹ̀. Ó ṣàpèjúwe ikú olóògbé náà gẹ́gẹ́ bí àdánù ńlá tó sì gbàdúrà pé kí Ọlọ́run tu ìyá rẹ̀ nínú. Bákan náà ni òṣèré míì Ọdúnládé Adékọ́lá àti Ṣẹ́gun Olóketúyì náà fi ìdí ìròyìn ikú rẹ̀ múlẹ̀. Àmọ́ títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, a kò tí ì lè fìdí ohun tó pa olóògbé náà múlẹ̀. Oṣù díẹ̀ sẹ́yìn la gbọ́ pé Ṣínà Ọmọbọ́láńlé parí ètò àgùnbánirọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Ṣínà Ọmọbọ́láńlé jẹ́ akọrin tàkasúfèé tí ìràwọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jáde. Gbogbo abiyamọ ayé a ò ní mọ sàárè ọmọ. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò sì ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa láṣẹ Ìlédùà. Àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni dáná sun ọ̀kan lára àwọn àjọkadàgbà nípínlẹ̀ Benue. Àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni dáná sun afurasí àjọkadàgbà kan lówùúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday lójú ọ̀nà Ibrahim Kazeem nílùú Makurdi, olú ìlú ìpínlẹ̀ Benue. Ó ṣojú mi kòró kan tórúkọ rẹ̀ ń jẹ́ Andrew Tegu sọ fáwọn akọ̀ròyìn pé àwọn èrò méjì ọ̀hún ló gba ọlọ́kadà kan láti gbé wọn lọ agbègbè ilégbèé ojú ọ̀nà rélùwé ìyẹn railway quarters ní Makurdi. Nígbà tí ọlọ́kadà náà kò kúkú mọ ète àwọn èrò tó gbé ọ̀hún, ọmọ ẹgbẹ́ jàǹdùkú kan ti dúró sí ọ̀gangan ibi tí àwọn èrò náà ti pinnu láti sọ̀kalẹ̀ lórí ọ̀kadà. Òṣojú mi kòró náà sọ wípé ní kété tí àwọn èrò náà sọ̀kalẹ̀ lórí ọ̀kadà ni ọmọ ẹgbẹ́ jàǹdùkú ọ̀hún tó ti ń dúró de àwọn akẹgbẹ́ rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ lọ bá ọlọ́kadà náà díbọ́n láti san owó ọ̀kadà, ṣùgbọ́n tó yọ sí ṣọ́ọ̀ṣì jáde tó sì gún ọlọ́kadà náà nígùnkúgùn láìmọye ìgbà. Tẹ́gù sọ wípé kété tí ọlọ́kadà náà jábọ́ látòrí ọ̀kadà níṣẹ́ ló ń ké gbàjarè síta fún ìrànlọ́wọ́ tí àwọn ọmọ ẹgbẹ́ jàǹdùkú náà bọ́ sórí ọ̀kadà olùfarakásá náà láti fọn ọ̀kadà rẹ̀ lọ. Ó ṣe ní láàánú pé bí wọ́n ṣe ń gbìyànjú láti fọn ọ̀kadà ọ̀hún lọ ní ẹnì kẹta lára àwọn àjọkadàgbà ọ̀hún jábọ́ látòrí ọ̀kadà tí wọ́n jágbà náà tí àwọn èèyàn agbègbè náà sì ya bò ó wọ̀ nílẹ̀ẹ́lẹ̀ lọ sí ojú títì níbi tí wọ́n ti dáná sun. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìmọ́tótó àyíká àti agbègbè nípínlẹ̀ Benue pẹ̀lú àjọṣepọ̀ àwọn ikọ̀ agbófinró ti palẹ̀mọ́ ìyókù ara òkú àfúrásì àjọkadàgbà tí àwọn èèyàn dáná sun. Nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue DSP Udeme Edet fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Múríkì bu ẹnu àtẹ́ lu ìṣekúpa obìnrin tó sọ̀rọ̀ òdì sí Ànábì nípínlẹ̀ Niger. Ẹ gbọ́ ohun tí òfin Islam sọ nípa ìpànìyàn nítorí sísọ ọ̀rọ̀ òdì sí Ànábì sallallahu alaihi wasallam. Obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Amaye ló pàdánù ẹ̀mí rẹ̀ nípínlẹ̀ Niger nígbà tí àwọn kan dáná sun fún ẹ̀sùn pé ó sọ̀rọ̀ tó lòdì sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́
bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger sì sọ, Amaye tó ń ta oúnjẹ ní àwọn èèyàn kan ṣe ìkọlù sí tí wọ́n sì dáná sun ní agbègbè Kasuwan Garba ní ìpínlẹ̀ náà ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta Sátidé. Àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní Niger Wasiu Abiodun fi léde lọ́jọ́ Àìkú ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2025 sọ pé àwọn èèyàn náà ti dáná sun obìnrin náà tán kó tó di pé àwọn ọlọ́pàá ríbi débẹ̀. Gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ṣe ṣàlàyé, wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí èèyàn kan tó jẹ́ oníbàárà tó ra oúnjẹ lọ́wọ́ Amaye sọ fún un pé òun fẹ́ fi ṣe aya láti fi mú súnà ànábì wá sí ìmúṣẹ. Wọ́n ní èsì tí Amaye tí òun náà jẹ́ mùsùlùmí fún ọkùnrin náà jẹ́ ọ̀rọ̀ òdì sí ànábì Muhammad sallallahu alaihi wasallam. Èyí ni wọ́n ní ó bí àwọn ọkùnrin tó wà níbẹ̀ nínú tí wọ́n sì gbé ọ̀rọ̀ náà lọ sí ọ̀dọ̀ olórí agbègbè náà níbi tí Amaye ti tún ọ̀rọ̀ náà sọ tó sì bí àwọn ọkùnrin tó wà níbẹ̀ nínú pẹ̀lú. Èyí ló ṣokùnfà bí àwọn èèyàn náà ṣe bẹ̀rẹ̀ sí ní sọ òkòlù Amaye tí wọ́n sì tún dáná sun títí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ti bẹ̀rẹ̀ sí ní fa wuyewuye lórí ayélujára tí àwọn èèyàn sì ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ àwọn èèyàn náà. Àjọ tó ń rí sí ẹ̀tọ́ àwọn mùsùlùmí ní Nàìjíríà MURIC ti bu ẹnu àtẹ́ lu pípa Amaye tí wọ́n sì ní ìṣẹ̀lẹ̀ náà kò bá ẹ̀sìn Islam mu. Adarí àjọ MURIC ọ̀jọ̀gbọ́n Isaac Akíntọ́lá nígbà tó ń bá àwọn akọ̀ròyìn BBC sọ̀rọ̀ ṣàlàyé pé lóòótọ́ ni ẹ̀sùn sísọ òdì sí ànábì Muhammad tàbí Allah ní ìjìyà lábẹ́ òfin Islam, àmọ́ ó ní ìlànà tí ìjìyà bẹ́ẹ̀ lè gbà wáyé. Ó ní kì í ṣe pé àwọn èèyàn kàn máa kó ara wọn jọ tí wọ́n sì máa ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn, bí kò ṣe pé tó bá di ti ilé ẹjọ́ tàbí ní ìlànà sẹ̀ríà tàbí tí ìjọba bá dájọ́ fún irú ẹni bẹ́ẹ̀. Òfin tí Islam ṣe ni pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gba ẹ̀mí èèyàn àyàfi láti ọwọ́ ilé ẹjọ́ tí ìjọba gbé kalẹ̀. Ẹni tí ilé ẹjọ́ bá dájọ́ ikú fún nìkan ni Islam fi ààyè sílẹ̀ fún pé kí wọ́n gba ẹ̀mí ẹ̀ yálà ilé ẹjọ́ olóyìnbó tàbí ti sẹ̀ríà. Ó ní sísun èèyàn níná tàbí sísá èèyàn ládàá jẹ́ ohun tó lòdì sí òfin Islam. Ọ̀jọ̀gbọ́n Isaac ní ó pọn dandan fún ìjọba láti ṣe àwárí àwọn tó hùwà láabi náà kí wọ́n sì fi wọ́n jófin láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Nínú ọ̀rọ̀ tirẹ̀, onímọ̀ nípa ẹ̀sìn Islam ní ìlú Ìlọrin Murisada Yahaya sọ fún BBC News Yorùbá pé lóòótọ́ ni hadith kan wà tó fẹsẹ̀ múlẹ̀ pé ikú ni ìjìyà ẹ̀ṣẹ̀ ẹni tó bá bú ànábì. Ó ní nínú ìlànà sẹ̀ríà adájọ́ nìkan ló lẹ́tọ̀ọ́ láti ṣe irú ìdájọ́ bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti àwọn ẹlẹ́rìí láti fìdí rẹ̀ múlẹ̀ pé ẹni náà ṣe ẹ̀ṣẹ̀ ọ̀hún. Àáfàá Murisada fi kún un pé irúfẹ́ ìjìyà bẹ́ẹ̀ kò tún gbọdọ̀ wáyé ní ìlànà dídáná sun èèyàn nítorí Ọlọ́run nìkan ló ní ẹ̀tọ́ láti fi iná jẹ èèyàn níyà. Onímọ̀ Islam Murisada Yahaya ṣàlàyé pé gẹ́gẹ́ bí òfin Islam ṣe là á kalẹ̀, ọ̀nà méjì ni ọkùnrin lè gbà láti fi dẹnu ìfẹ́ kọ obìnrin. Ó ní ọ̀nà àkọ́kọ́ ni nípasẹ̀ lílọ sí ọ̀dọ̀ àwọn òbí ọmọbìnrin bẹ́ẹ̀ tàbí àwọn tó bá kù fún ní òbí tó sì jẹ́ pé àwọn ni wọ́n máa jíṣẹ́ náà fún obìnrin ọ̀hún. Ìkejì ni lílọ bá ẹni náà fúnra rẹ̀ tí wọ́n sì jọ máa sọ̀rọ̀ láti jọ sọ̀rọ̀ lórí ohun tí wọ́n bá wu ara wọn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí irú èsì tí èèyàn lè bá lẹ́nu ẹni tí èèyàn bá kọ ẹnu ìfẹ́ sí, àáfàá Murisada ní kò sí ohun tó burú nínú kí obìnrin kọ̀ láti fẹ́ èèyàn, ṣùgbọ́n tó gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ní ìlànà tó bá Islam mu. Ó fi kún pé ó jẹ́ ohun tó burú fún mùsùlùmí láti máa bú ẹlẹ́sìn míì tó sì jẹ́ ohun tó lè dá wàhálà sílẹ̀. Ẹ gbọ́ àwọn àtúntò tí yóò bá ètò ẹ̀kọ́ nílẹ̀ wa Nàìjíríà àti bí wọ́n ṣe kàn ọ́. Bójúmọ́ ṣe ń mọ́ bẹ́ẹ̀ ni ìdàgbàsókè àtúnṣe ń dé bá àwọn ẹ̀ka kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọnìyàn. Ìjọba Nàìjíríà ti ṣe àgbékalẹ̀ ìlànà ìkẹ́kọ̀ọ́ tuntun fáwọn akẹ́kọ̀ọ́ ní gbogbo ìpele, àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀, girama àtàwọn tó ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ sí ọwọ́ káàkiri orílẹ̀-èdè yìí. Iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní Nàìjíríà tó fi ìkéde náà síta ní èròǹgbà wà pé ìlànà ìkẹ́kọ̀ọ́ tuntun náà yóò mú àdínkù bá iye iṣẹ́ táwọn akẹ́kọ̀ọ́ náà ń kọ́ àti pé
yóò túnbọ̀ fún wọn ní ààyè láti kẹ́kọ̀ọ́ tó péye. Nínú àtẹ̀jáde tí mínísítà kejì fún ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Suwaba Ahmad fi léde, ó ní àwọn akẹ́kọ̀ọ́ kò ní máa ṣe iṣẹ́ púpọ̀ ní kíláàsì tó sì jẹ́ pé ohun tí wọn yóò máa kọ́ yóò fẹsẹ̀ múlẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Àtúnṣe ètò ẹ̀kọ́ yìí ló ń wáyé ní àkọ́kọ́ tí èsì ìdánwò àṣekágbá ilé ẹ̀kọ́ girama ìyẹn Senior Secondary School Certificate Examination SSSCE tí àjọ West Africa Examination Council ṣe àkọsílẹ̀ èsì ìdánwò tó burú jùlọ. Kí ni àwọn nǹkan tó wà nínú ìlànà ètò ẹ̀kọ́ tuntun yìí? Ọ̀jọ̀gbọ́n Ahmad sọ pé gbogbo àwọn lóòkì lẹ́ka ètò ẹ̀kọ́ tó fi mọ́ Nigerian Educational Research and Development Council NERDC, Universal Basic Education Commission UBEC, National Senior Secondary Education Commission NSSCE, National Board for Technical Education NBTE àtàwọn ẹ̀ka míì tí ọ̀rọ̀ kàn ni wọ́n jọ ṣe àtúnṣe náà. Bí ó tilẹ̀ jẹ́ pé àjọ náà kò sọ pàtó ìgbà tí ìlànà tuntun yìí yóò bẹ̀rẹ̀ sí ní jẹ́ àmúlò, wọ́n ní àwọn máa ṣe àmójútó rẹ̀ láti rí dájú pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ káàkiri Nàìjíríà ló tẹ̀lé gbogbo ìlànà ọ̀hún bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nínú ìlànà tuntun náà, àwọn akẹ́kọ̀ọ́ láti ìpele ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kìíní sí ìpele kẹta primary 1 to 3, àwọn akẹ́kọ̀ọ́ yóò máa ṣe iṣẹ́ 9 sí 10. Àwọn iṣẹ́ tó ṣe kókó tí wọn yóò sì máa ṣe ní ìmọ̀ Gẹ̀ẹ́sì, ìṣirò, sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ, àṣà, ìmọ̀ àtinúdá, ẹ̀sìn àti èdè Nàìjíríà kan. Àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpele 4 sí ìkẹfà yóò máa ṣe iṣẹ́ 10 sí 12 tí àwọn iṣẹ́ tí wọn yóò máa ṣe sì jẹ́ ìmọ̀ Gẹ̀ẹ́sì, ìṣirò, sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ, àṣà, ìmọ̀ àtinúdá, ẹ̀kọ́ sí ọwọ́, ìmọ̀ ẹ̀sìn àti èdè Nàìjíríà kan. Àwọn akẹ́kọ̀ọ́ ti ìpele ilé ẹ̀kọ́ girama ọdún 3 àkọ́kọ́ yóò máa ṣe iṣẹ́ 12 sí 14 tó fi mọ́ èdè Gẹ̀ẹ́sì, ìṣirò, sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ, àṣà, ìmọ̀ àtinúdá, ẹ̀kọ́ sí ọwọ́, èdè Faransé, ìmọ̀ ẹ̀sìn àti èdè Nàìjíríà kan. Nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ ti ìpele girama 3 tó kẹ́yìn yóò máa ṣe iṣẹ́ 8 sí 9 tó fi mọ́ èdè Gẹ̀ẹ́sì, ìṣirò, ìmọ̀ nípa ojúṣe ẹni, okòòwò àti ìmọ̀ ẹ̀rọ. Àwọn akẹ́kọ̀ọ́ ti ẹ̀ka ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ yóò máa ṣe iṣẹ́ 9 sí 11. Alága àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Kwara, Agboola Yusuf sọ fún àwọn akọ̀ròyìn BBC pé òun ní ìgbàgbọ́ pé àtúntò yìí yóò so èso rere fún ètò ẹ̀kọ́ nílẹ̀ wa Nàìjíríà. Yusuf wòye pé ohun tó ṣe pàtàkì jùlọ ni pé kí wọ́n ṣe àmúlò àwọn nǹkan tí wọ́n fẹnu kò lé lórí nípa àtúntò náà láti jẹ́ kó kẹsẹ̀ járí. Ó ní ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí àtúntò ń wáyé lẹ́ka ètò ẹ̀kọ́, àmọ́ tí kò ní sí àmúṣe rẹ̀ tó bó ṣe yẹ. Ohun tí wọ́n ń pè ní àtúntò ìlànà ìkẹ́kọ̀ọ́ jẹ́ ohun tí ọ̀pọ̀ èèyàn ti máa ń ṣiṣẹ́ lé lórí kó tó di pé wọ́n gbé kalẹ̀. Ó dá wọn lójú pé nǹkan dáadáa ló máa jáde níbẹ̀. Ohun tó kàn ṣe pàtàkì ni pé báwo ni wọ́n ó ṣe máa ṣe àmúṣe àwọn àtúntò náà tó fi jẹ́ pé àwọn àfojúsùn náà máa fi wà ní ìmúṣẹ. A ó rántí pé ní ọdún 2011 ní iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ti ṣe àtúntò àwọn ètò ẹ̀kọ́ fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama gbẹ̀yìn nígbà tí àwọn ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ sì wáyé lọ́dún 2014. Àjọ NERDC lọ́dún 2014 ṣe ìfilọ́lẹ̀ àtúntò ìlànà ètò ẹ̀kọ́ ọlọ́dún 9 fún ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n pè ní Basic Education Curriculum BEC. Nígbà náà ni wọ́n ṣe àgbéjáde àwọn iṣẹ́ bíi ìmọ̀ sáyẹ́ǹsì kan, ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ kọ̀ǹpútà síta, èyí tó jẹ́ kí iṣẹ́ táwọn akẹ́kọ̀ọ́ náà ṣe fi wọ òògùn. Ní ọdún 2024, mínísítà tẹ́lẹ̀ rí fún ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Taha Mama kéde pé àwọn máa ṣe ìlànà tuntun míì jáde fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama. Láti ìgbà náà ní àwọn àyípadà àti àtúntò ètò ẹ̀kọ́ ti ń wáyé. Lọ́dún 2024, iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ṣe àgbéjáde ìlànà ìkẹ́kọ̀ọ́ 15 míì síta tó ní í ṣe pẹ̀lú okòòwò tí wọ́n bẹ̀rẹ̀ àmúṣe rẹ̀ ní oṣù kìíní ọdún 2025. Mínísítà tẹ́lẹ̀ rí náà sọ pé ìlànà tuntun náà wáyé láti rí dájú pé wọ́n ń pèsè àwọn akẹ́kọ̀ọ́ tó lè dá dúró fúnra wọn láti ìpele ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Àwọn ètò ẹ̀kọ́ náà ló fi mọ́ ìmọ̀ ẹ̀rọ digital literacy, ìkẹ́kọ̀ọ́ ṣíṣe omi, aṣọ ṣíṣe, ilé kíkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní èyí yóò fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àǹfààní láti ní ìmọ̀ tó pọ̀,
èyí tí yóò ṣe atọ́nà wọn láti mú ọ̀kan ní ọ̀kúnkúndùn tí wọ́n máa yàn láàyò lọ́jọ́ iwájú. Lọ́dún 2025, mínísítà fún ètò ẹ̀kọ́ Nàìjíríà Túnjí Aláùsá pè fún lílo ètò ẹ̀kọ́ ọlọ́dún 12 sí ọdún 4 dípò ọlọ́dún 9, 3 àti 4 tí Nàìjíríà ń lò tẹ́lẹ̀. Gbèdéke 30 péré la fún yín o láti ṣàtúnṣe físà yín. Ìjọba Nàìjíríà ló kéde bẹ́ẹ̀ fún àwọn àjèjì tó gba ọ̀nà ẹ̀bùrú wọlé. Ìlú tí ò sófin ẹ̀sìn ò sí ń bẹ̀. Bí àwọn ọmọ Nàìjíríà ṣe jẹ́ àjòjì ní àwọn ilẹ̀ ibòmíràn tí wọ́n jápa lọ, bẹ́ẹ̀ ni àwọn àjèjì tó ti orílẹ̀-èdè mìíràn wá sí Nàìjíríà náà wà níbí pẹ̀lú. Lábẹ́ òfin, ẹ̀tọ́ ni fún àwọn àjèjì tó ń gbé Nàìjíríà láti ní ìwé ìwọlé jáde tí a mọ̀ sí físà, ṣùgbọ́n àwọn míì kò ní. Ọ̀tọ̀ ni àwọn tí wọ́n ní ìwé náà ṣùgbọ́n tí ọjọ́ ti lọ lórí rẹ̀ tí wọn kò sì sọ di tuntun bó ṣe yẹ. Nítorí irú àwọn èèyàn méjèèjì yìí ní ìjọba Nàìjíríà ṣe kéde ṣáájú pé kí wọ́n ṣe àtúnṣe tó yẹ kó tó di oṣù karùn-ún ọdún yìí. Lẹ́yìn oṣù 4 tí wọ́n ti kéde èyí ni wọ́n tún ṣẹ̀ṣẹ̀ kéde gbèdéke tuntun mìíràn báyìí. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ Nigeria Immigration Service NIS tó ń rí sí ìwọlé jáde lórílẹ̀-èdè yìí ṣe kéde báyìí, àǹfààní tún ti wà fún àwọn àjèjì láti ṣe àtúnṣe ìwé wọn títí di 30 oṣù kẹsàn-án ọdún 2025. Mínísítà ètò abẹ́lé Olúbùnmi Túnjí Òjó ṣàlàyé pé ìjọba yóò bẹ̀rẹ̀ sí fi ọwọ́ òfin mú àjèjì tí ìwé rẹ̀ kò bá kúnjú òṣùwọ̀n bẹ̀rẹ̀ láti ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún 2025. Gẹ́gẹ́ bí ìkéde náà ṣe wí, àǹfààní gbèdéke 30 oṣù kẹsàn-án yìí wà fún àwọn wọ̀nyí: àwọn tí ìwé wọn ti léjọ́ tàbí tó tako ohun tó wà lórí ìwé náà lọ́nà kan tàbí òmíràn, àwọn tí ìwé wọn ní àǹfààní láti lò lẹ́ẹ̀kan ṣoṣo tàbí jù bẹ́ẹ̀ lọ ti kọjá iye ìgbà tó yẹ kí wọ́n lò ó, àwọn tó wá ṣiṣẹ́ tí wọ́n sì ní àǹfààní láti gbé ilẹ̀ yìí ṣùgbọ́n tí ọjọ́ ti lọ lórí ìwé wọn ju 30 ọjọ́ lọ. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ìwé ìwọléjáde kan kò rí jẹ nínú àǹfààní gbèdéke oṣù kan yìí, iléeṣẹ́ NIS sọ pé káwọn ẹni tírú ẹ̀ bá kàn rí i pé wọ́n ṣe ìsọdọ̀tun ìwé wọn tọ́jọ́ bá ti lọ lórí rẹ̀ kó má bàa di pé àwọn fi ọwọ́ òfin mú wọn. Àwọn físà tí ọ̀rọ̀ yìí kò kàn níwọ̀nyí: accredited diplomat visa, físà fún àwọn aṣojú ìjọba; employment expatriate visa, físà fún àwọn àjòjì tó fẹ́ ṣiṣẹ́; employment visa expatriate free zone, àwọn àjòjì tó fẹ́ dá iṣẹ́ sílẹ̀; employment expatriate government official visa, àwọn òṣìṣẹ́ ìlú; employment INGO visa; employment cleric visa, àwọn òjíṣẹ́ Ọlọ́run; student visa, àwọn akẹ́kọ̀ọ́; academic exchange program AEP visa. Àwọn àjèjì tọ́rọ̀ yìí kàn yóò ní láti lọ sí ojú òpó INS kó tó di 30 oṣù yìí. Bí wọn kò bá tètè ṣe bẹ́ẹ̀, wọn yóò kojú òfin. Wọn yóò ní láti fi orúkọ sílẹ̀ láti ojú òpó ímeèlì wọn níbi tí wọn yóò ṣàlàyé nípa ara wọn sí, tí wọn yóò sì sọ nípa ìwé ìrìnnà wọn àti ìdí tí wọn fi fẹ́ jẹ àǹfààní gbèdéke yìí. Lẹ́yìn èyí ni wọn yóò ṣàfihàn àwọn ìwé ìdánimọ̀ wọn títí kan ẹ̀dà físà tó ti léjọ́ náà. Bákan náà ni wọn yóò sọ bóyá wọ́n sì fẹ́ máa gbé ní Nàìjíríà lọ́nà tó bá òfin mu tàbí wọ́n fẹ́ kúrò nílẹ̀ yìí fúnra wọn. Bí wọ́n bá fi èsì wọn náà ránṣẹ́ tán, wọn yóò rí ìdáhùn pé èsì náà ti dé ibi tó yẹ kó dé. Àjèjì náà yóò sì lè máa rí ibi tó dé dúró nígbàkúùgbà tó bá kàn sí ojú òpó náà láti mọ̀ bó ṣe ń lọ. Ṣùgbọ́n a kò mọ̀ bí ètò yìí ṣe máa pẹ́ tó kó tó parí. Àlàyé ìjọba Nàìjíríà nípa gbèdéke tí wọ́n fi ọjọ́ kún náà ni pé yóò jẹ́ kó hàn kedere pé ẹ̀ka ìrìnnà orílẹ̀-èdè yìí ṣe fi ọkàn tán. Wọ́n ní yóò jẹ́ kó hàn pé àkóyawọ́ wà, ó sì ṣe é gbàgbọ́. Yóò tún ran ìjọba lọ́wọ́ láti ní àkọsílẹ̀ gidi nípa àwọn àjèjì tó ń gbé nílẹ̀ yìí. Èyí yóò wúlò lẹ́ka ààbò. Lẹ́yìn gbèdéke yìí, àwọn tí ìwé wọn kò bá tún kájú ẹ̀ lè di ẹni tí wọ́n ń lé jáde ní Nàìjíríà nígbàkúùgbà tí ọwọ́ àwọn agbófinró bá tẹ̀ wọ́n. Wọ́n sì lè fi òfin dè wọ́n láti má wọ Nàìjíríà mọ́ láyé. Ètò gbígbadé Olúbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà yóò gbìnàyà o.
wọ̀nyí ni bí ètò ìgbàdé Olúbàdàn tuntun náà yóò sì lọ nílùú Ìbàdàn. Ìgbìmọ̀ tó mójútó fífi Olúbàdàn kẹrìnlélógójì Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà jẹ ti kéde bí wọn yóò ṣe fi ọ̀sẹ̀ kan gbáko ṣètò ayẹyẹ ìgbàdé Olúbàdàn tuntun náà nílùú Ìbàdàn. Ìkéde ètò ìgbàdé ọ̀hún ló wáyé lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ ipò Olúbàdàn tí wọ́n ṣe lọ́jọ́ Ajé Monday ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2025 èyí tí alága ìgbìmọ̀ náà Olóyè Báyọ̀ Oyèrò léwájú rẹ̀. Bákan náà kọmíṣánná ètò ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ Ọmọọba Dọ̀tun Oyèládé ṣàlàyé pé ètò ìgbàdé náà yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Ajé ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 2025. Ó ní ètò ọlọ́kan òjọ̀kan tó ní ṣe pẹ̀lú àṣà, ìṣẹ̀ṣe àti ẹ̀kọ́ ni yóò máa wáyé láti ọjọ́ Ajé Monday náà títí di ọjọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kẹsàn-án tí gbogbo rẹ̀ yóò wá sí òpin ní gbọ̀ngàn Màpó Ìbàdàn. Ìsìn àpapọ̀ nílànà ẹ̀sìn Kristẹni interdenominational service ni wọn yóò sì fi síde ayẹyẹ ìgbàdé náà ní ọjọ́ Monday ọjọ́ 22 oṣù kẹsàn-án gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Ààfin Olúbàdàn tó wà ní Òkè Àrẹ̀mọ nílùú Ìbàdàn ni yóò ti wáyé. Ẹgbẹ́ CCII ni wọ́n ní yóò ṣe agbátẹrù ètò náà gẹ́gẹ́ bí ìkéde náà ṣe ṣàlàyé. Ọjọ́ àṣà Cultural Day ni wọ́n ní yóò kàn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 23 oṣù kẹsàn-án èyí tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ìjọba tó ń rí sí àṣà àti ìrìn àjò afẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn èyí wọn yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ìgbàdé Olúbàdàn. Àgbà òǹpìtàn Ọ̀jọ̀gbọ́n Tóyìn Fálọlá ni yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún. Ọjọ́bọ̀ Thursday ni wọ́n yà sọ́tọ̀ fún ìsìn àgbàyanu èyí tí yóò wáyé ní Civic Center Ìdí Àpẹ́ Ìbàdàn. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kẹsàn-án gan-an ni Olúbàdàn tuntun náà yóò gbàdé ní gbọ̀ngàn Màpó bí wọ́n ṣe là á kalẹ̀. Gẹ́gẹ́ bí kọmíṣánná ètò ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe wí nípa àwọn aṣojú ìgbìmọ̀ Olúbàdàn tó wà níbi ìpàdé tí wọ́n ti la ètò náà kalẹ̀. Ó ní àwọn alẹ́nulọ́rọ̀ nípínlẹ̀ náà ní àwọn aṣojú Olúbàdàn, Àsípa Olúbàdàn tí wọ́n yàn sípò Ọba Hamidu Ajíbádé, Olóyè Núrẹ́nì Àdìsá àti Olóyè Adéọlá Olóko tó jẹ́ akọ̀wé ìròyìn fún Olúbàdàn. Àwọn míì ní kọmíṣánná àṣà àti ìrìn àjò afẹ́ àti ti ètò àwọn obìnrin, àwọn alága ìjọba ìbílẹ̀ Ẹ̀gbẹ́dá àti gúúsù ìlà oòrùn Ìbàdàn, àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin láti gúúsù ìlà oòrùn Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé mi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.